Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run fún àǹfààní tí ó tún fún wa ní àkókò yìí láti wà lórí ètò yìí. A dúpẹ́ fún ọ̀rọ̀ rẹ̀ tí ó ń jáde sí ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ jẹ́ kí a mú Bíbélì wa ní àkókò yìí. Ìwé Deuteronomy ni mo fẹ́ kà. Deuteronomy orí 29. Wọ́n ka ẹsẹ̀ méjì àkọ́kọ́, wọ́n wá ka ẹsẹ̀ 6 títí dé 8 pẹ̀lú. Bí sọ níwé Deuteronomy orí 29 ẹsẹ̀ 1 àti 2 pé Mósè sì lọ, ó sì sọ ọ̀rọ̀ wọ̀nyí fún gbogbo Ísírẹ́lì, ó sì wí fún wọn pé èmi di ẹni 100 ọdún lí òní, èmi kò lè máa jáde kí n sì máa wọlé mọ́. Olúwa sì wí fún mi pé ìwọ kì yóò gòkè Jọ́dánì yìí mọ́. Ẹ wá wo ẹsẹ̀ 6. Ó ní ẹ ṣe gírí kí ẹ sì mú àyà le, ẹ má ṣe bẹ̀rù, ẹ má sì ṣe fòyà wọn, nítorí pé Olúwa Ọlọ́run rẹ òun ń bá ọ lọ, òun kì yóò fi ọ́ sílẹ̀, bẹ́ẹ̀ ni kì yóò kọ̀ ọ́. Mósè sì pe Joshua, ó sì wí fún ilé ojú gbogbo Ísírẹ́lì pé ṣe gírí kí o sì mú àyà le, nítorí pé ìwọ ni yóò bá àwọn ènìyàn yìí lọ sí ilẹ̀ náà tí Olúwa ti búra fún àwọn bàbá wọn láti fi fún wọn, ìwọ ó sì mú wọn gbà á. Àti Olúwa ó ń lọ ṣáájú rẹ, òun ni yóò pẹ̀lú rẹ, òun kì yóò fi ọ́ sílẹ̀, bẹ́ẹ̀ ni kì yóò kọ̀ ọ́. Má ṣe bẹ̀rù, bẹ́ẹ̀ ni kí àyà kí ó má ṣe fò ọ́. Ọlọ́run a dúpẹ́ torí pé ẹ̀yin lẹ̀ ń bá wa rìn. Ẹ ṣé fún àwọn ìdánilójú àti ìpèníjà yìí àti ọ̀rọ̀ tí ó ń ran lọ́wọ́ tí ẹ̀yin Ọlọ́run ti fi ránṣẹ́ sí wa. Mo gbàdúrà pé kí ọkàn àwọn ènìyàn kí ó lè gba okun àti agbára tí ó nílò ní ọjọ́ òní. Jésù, lu ọ̀rọ̀ rẹ láyé wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Kókórí wàásù yìí ni mo pè ní mú àyà le. Ṣe gírí, mú àyà le. Be strong and of good courage. Ṣe gírí, mú àyà le. Be strong and of good courage. Ṣé rí tí wọ́n máa ń sọ̀rọ̀ nípa pé kí ènìyàn kí ó ṣe gírí, wọn kò fẹ́ kó máa ṣe díẹ̀ ni, wọn kò fẹ́ kó lọ́ra ni. Ohun tí wọ́n sì fi ń sọ bẹ́ẹ̀ fún ni pé in tó dá wà wájú. Ìgbójọ́ ohun ìbànújẹ́ pé àwa onígbàgbọ́ ṣíṣe gírí wa ó lọ díẹ̀, kò ṣe dáadáa tó. Ìmúàyàlé wa inú ẹ̀rù lọ́pọ̀lọpọ̀ wa ń gbé. A ò gbé nínú ìdánilójú, a ò gbé nínú ìfọ̀kànbalẹ̀. Jẹ́ kí n sọ wọ́n pé Ọlọ́run fẹ́ kí àwọn Kìrìsìtẹ́nì wa kó jẹ́ àwọn ẹni tí ó ṣe gírí tí wọ́n sì mú àyà le. Ọlọ́run ó sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ ipe ká ṣe kíni o, ká ṣe gírí, ká sì mú kíni o, àyà le. Ẹ kí n tún fẹsẹ̀ Bíbélì kan hàn wá, ìwé Deuteronomy orí 29 yẹn náà. Ẹ̀yin náà wo ẹsẹ̀ 23 rẹ̀. Ó ní ó sì pàṣẹ fún Joshua ọmọ Núnì, ó sì pé ṣe gírí. Gbogbo igun ni Ọlọ́run ti sọ fún ìránṣẹ́ rẹ̀ pé kó ṣe kíni o, kó ṣe gírí. Fún ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, mo ń sọ fún yín lónìí pé ẹ ṣe gírí. Fún ẹ̀yin ọmọ Ọlọ́run, mo ń sọ fún yín lónìí pé ẹ ṣe gírí. Ẹni ṣọ́kàn ẹ̀yin Ọlọ́run pẹ̀lú àwọn ọmọ Ọlọ́run pẹ̀lú ni. Bẹ́ẹ̀ ni, Deuteronomy orí 11. Ṣáájú àkókò yìí, òun gan ni ó ti kọ́kọ́ wí bẹ́ẹ̀ fún àwọn ọmọ Ísírẹ́lì. Deuteronomy orí 11 ẹsẹ̀ 8. Nítorí náà kí ẹ̀yin kí ó máa pa gbogbo òfin mọ́ tí mo ti fi lélẹ̀ lí àṣẹ fún yín lí òní, kí ẹ̀yin kí ó lè lágbára, kí ẹ̀yin kí ó sì wọ inú rẹ̀ lọ, kí ẹ sì gba ilẹ̀ náà níbi tí ẹ̀yin ń lọ láti gbà. Ibi tó ti sọ pé kí wọ́n kí ó lágbára yẹn, ohun tó sọ fún wọn náà ni pé kí wọ́n kí ó lè ṣe kíni o, kí wọ́n lè ṣe gírí, kí wọ́n lè jẹ́ ẹni okun. Ṣé rí ìpèníjà Ọlọ́run fún àwọn ènìyàn rẹ̀, fún àwọn ìránṣẹ́ rẹ̀, ó ní pé kó ṣe kíni o, kí wọ́n ṣe gírí. Ṣùgbọ́n a máa ṣàṣìṣe wípé níní okun tàbí níní agbára ó ní pé kéèyàn ó dùn wò. Rárá bẹ́ẹ̀ kọ́.
ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti rò pé alágbára òun ẹni tí àwọn iṣan ọwọ́ rẹ̀ dúró déédéé, táyà rẹ̀ fẹ̀ tó dúró báyìí tó ga, bóyá wọ́n tiẹ̀ fi máa ń ṣe ṣọ́ ẹnubodè ibi ìnáwó, wọ́n ní alágbára ni. Kì í ṣe alágbára nìyẹn. Ṣíṣe gírí tí Ọlọ́run retí, ṣíṣe gírí tí Ọlọ́run fẹ́, ṣíṣe gírí tí Ọlọ́run, àwọn onígbàgbọ́ tí ó ń ṣe gírí tí Ọlọ́run nílò, àwọn ẹni ìgboyà láti inú wa ni. Ẹlòmíì rò pé téèyàn bá ti lè kópa nínú àwọn ohun ẹ̀ṣẹ̀, òun tọ̀hún ó ti láyà. Bóyá ó rí owó burúkú kan tí kìí ṣe owó tó mọ́, tó kó tí ò bẹ̀rù, wọ́n ló ti ṣe gírí, kò ṣe gírí. Eléyìí ìṣàkọni, eléyìí ìṣẹ̀ni tó ní ìdúró tó dára. Ẹlòmíì tí ẹ rò pé bóyá torí tára òun bá ti gba ọtí, fẹ́ pé kò sí ọtí tó mu, òun ní mu tí yó, òun strong nínú, ó lágbára, òun ṣe gírí nù, ó lágbára báwọn. Ṣé rí tí Ọlọ́run ń pè ní ẹni tó ṣe gírí tó sì ní agbára, òun ni irú ẹni tí Dáfídì jẹ́. Ǹjẹ́ ẹ mọ̀ pé nígbà tí Jésè tó wà nínú ilé ni Sámúẹ́lì lọ bá? Nígbà tí Sámúẹ́lì lọ bá, Sámúẹ́lì ní Ọlọ́run ní kó fi àmì ròyìn ọba nínú ilé rẹ̀. Ṣé ráwọn ẹ̀gbọ́n rẹ̀ wọ́n dúró ńlẹ̀ lóòótọ́, ṣùgbọ́n àwọn kọ́ la kọni lọ́dọ̀ Ọlọ́run. Àwọn kọ́ lálágbára lọ́dọ̀ Ọlọ́run. Sámúẹ́lì kan rí ó ní ojú eléyìí ṣe rẹ́gí, eégún bẹ lára rẹ̀, eégún ara kọ́, òun ẹni tó ṣe gírí. Kí ni ọkàn rẹ gbé? Kí ni ara rẹ gbé? Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹ jẹ́ pé eégún ara gidi wà tí wọ́n sì dùn wò ló jẹ́ pé nǹkan máa tètè sú wọn. Wọ́n máa tètè bọ́ sínú rúdurùdu tí nǹkan ó dàrú mọ́ wọn lójú tí wọn ò ní mọ tó kàn. Wọ́n máa tètè gbà pé ó ti tán, kò sọ́nà àbáyọ mọ́. Wọ́n máa tètè gbà pé kò sí ìrètí mọ́. Nígbà ẹnu akọbíárì ni ó ní Dáfídì ti gba ọ̀dọ́ àgùntàn yẹn. Ó ti gbé hànú, ó ti fẹ́ pa tán, ẹnu rẹ̀ ló ti gbà á. Ká lọ́wọ́ rẹ̀ ò tí ì tẹ̀ tó sì ṣẹ̀ṣẹ̀ ń bá fà á ni, àbá sọ pé ebódó sáàrin wọn ló lè dànù. Rárá, ọwọ́ rẹ̀ ti tẹ̀. Eléyìí lẹni tó ṣe gírí. Ó wo Gòláyátì níbi táwọn ẹ̀gbọ́n rẹ̀ ti ń sá sẹ́yìn, ó ní wàhálà ìkọlà yìí. Eléyìí lẹni tó ṣe gírí. Ẹni tó mọ ìyàtọ̀ láàrin aláìkọlà àti ẹni tó kọlà. Ẹni tó mọ ìyàtọ̀ láàrin ẹni tó mọ Olúwa àti ẹni tí kò mọ Olúwa. Mo mọ̀ pé ilé ayé tó bá ti sọ pé èèyàn kan kọlà, ó túmọ̀ sí pọ̀ gọ́ọ̀nù. Rárá, aláìkọlà nínú Bíbélì túmọ̀ sí ẹni tí kò mọ Olúwa. Ẹni tí kò ní Ọlọ́run alààyè gẹ́gẹ́ bí èèyàn rẹ̀. Ṣé wá rẹ̀ tó kọlà yẹn, òun lẹni tó mọ Ọlọ́run alààyè. Ẹ kì í sọ fún yín pé Bíbélì pè wá níjà pé ká ṣe kí ni o, ká ṣe gírí. Kí ni ìdí tí a fi gbọ́dọ̀ ṣe gírí? Ó ní ìbéèrè àkọ́kọ́ tí mo fẹ́ dáhùn. Ká sì gbọ́dọ̀ mú àyà wa lé. Nǹkan kìíní ni pé ẹrù tá a fẹ́ gbé àtẹrù tá à ń gbé lọ́wọ́ ó pọ̀. Nínú ilé ayé yìí, ọ̀tọ̀ lẹ́rù tara, ọ̀tọ̀ lẹ́rù tẹ̀mí. O nílò láti ṣe gírí bí àwọn ẹrù ṣe ń dé yìí. O nílò
láti ṣe kí ni o láti ṣe gírí bí àwọn ẹrù ṣe ń dé yìí tí iṣẹ́ yìí ń wọ̀ lọ́rùn sí ṣé onígbà tó bá ti ń gbéyàwó ó ti ní ẹrù tó gbé ṣé onígbà tí ọmọ bá tún ti wọ̀rọ̀ dílé yín ẹ tún ní ẹrù tẹ́ gbé nígbà tí àwọn ọmọ yín bá ń kẹ́kọ̀ọ́ ẹ tún ní ẹrù tẹ́ gbé nígbà tí iṣẹ́ yín kò bá ṣe dáadáa ẹ ní ẹrù tẹ́ gbé nígbà tí iṣẹ́ yín bá ń ṣe dáadáa ẹ ní ẹrù tẹ́ gbé nígbà tí àṣeyọrí bá wà ní ọ̀nà yín ẹ ní ẹrù tẹ́ gbé nígbà tí kò bá sí àṣeyọrí ní ọ̀nà yín ẹ ní ẹrù tẹ́ gbé ẹ kì í sọ wọn pé ní inú ìṣẹ́gun ẹrù ń bẹ ní ìgbà tí kò sí ìṣẹ́gun ẹrù ń bẹ pẹ̀lú. Bíbélì wa sọ pé ṣe gírí. Ohun tí Ọlọ́run sọ fún Joshua ni pé mo mọ̀ pé ó ṣe dáadáa níjọ́sí o. Israeli mo mọ̀ pé ẹ ti ṣe dáadáa ẹ ti la aginjù kọjá o ṣùgbọ́n nínú ìgbé ayé ìṣẹ́gun tẹ̀ ń wọ̀ lọ ilẹ̀ ìlérí yìí ẹ tún dojú kogun bẹ́ẹ̀ ẹrù ń bẹ láti gbé. Nǹkan kejì tẹ́ fi nílò láti ṣe gírí ni pé ogun ń bẹ láti jà. Ṣé rí ogun tinú ó wà ńbẹ̀. Nígbà tọ́kàn rẹ bá ń sọ fún ọ pé ó lè ṣe kò lè bọ́ sí ó ti tán ìwọ ló ṣe gírí tó mú àyà rẹ lé pé Ọlọ́run ò sọ pé ó ti tán. Nígbà tí ó bá dàbí ẹni pé ṣe rí ìdojúkọ ti ta tó bá dé àwọn afiniṣẹ̀sín nígbà tí ní máa bẹ̀rẹ̀ iṣẹ́ láti kọ́ ibi tó ń kọ́ ni. Ẹ̀yin Ọlọ́run ǹjẹ́ ẹ ṣàkíyèsí pé níṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí kọ́kọ́ fi ṣe ẹ̀yẹ. Ogun kan nìyẹn. Wọ́n fi mí ṣe yẹ̀yẹ́ ìṣe mọ́ òtíjógun borí rẹ nù torí pé òun àyà rẹ lè. Nígbà ó yá wọ́n tún bẹ̀rẹ̀ sí halẹ̀ mọ́ ìdíkìní kankan fọ̀dánù. Ogun kan tún nù pé gbogbo tó ń ṣe náà kò nítumọ̀ yóò padà bàjẹ́ ni kò lè padà bàjẹ́ ìwọ ni kó mú àyà ara rẹ lé. Ṣé o rí nígbà tó tún yá Nehemiah wọ́n tún ní kó wá pàdé wọ́n fẹ́ mú kúrò lẹ́nu iṣẹ́ kọ́kàn wá bẹ̀rẹ̀ sí wá rojọ́ tí ò nítumọ̀ àwọn ìpè burúkú kan yóò wọlé ṣùgbọ́n tó o bá gbà láàyè láti jẹ́ kí ọkàn rẹ ó pa mí ò ní débẹ̀ o. Nítorí ẹrù tó fẹ́ rù nítorí ogun tó fẹ́ jà ogun tinú àtogun tìta gbogbo ẹ̀ pátápátá ló nílò láti mú àyàlé kí o sì ṣe gírí lé lórí. Àjẹ́bẹ̀ ò ní rí ìṣẹ́gun. Bó wá ní ènìyàn yóò ṣe rí okun láti ṣẹ́gun. Òtítọ́ kan péré ni tí yóò so mọ́ tí gbogbo òtítọ́ yòókù so mọ́. Òun ni pé okun láti la gbígbé àjàgà yìí àti dídojúkogun ìkọjá ọ̀dọ̀ Ọlọ́run nìkan ló ti ń wá. Agbára rẹ ò ká ẹran ara láti borí ẹran ara ọ̀tá ńlá sì lẹ́ran ara jẹ́. Jésù wípé ẹ̀mí ń fẹ́ ṣùgbọ́n ó ṣe kí ni àìlera fún ara. Ara ìfẹ́ kéèyàn gbààwẹ̀ ó ṣe gírí ni. Ara kì í fẹ́ kéèyàn gbàdúrà ó yóò ṣe gírí ni. Ṣùgbọ́n okun láti gbààwẹ̀ láti gbàdúrà láti wá ojú Olúwa láti lè ṣe ohun gbogbo tó yẹ kéèyàn ṣe ara kì í fẹ́ kéèyàn sin Ọlọ́run o. Èyí ò ṣe kí ni o èyí ò ṣe gírí ni ṣùgbọ́n okun láti ṣe yìí ọ̀dọ̀ Ọlọ́run nìkan ló ti ń wá. Jẹ́ kí n sọ̀tọ̀ fún yín a ò ní
agbára kankan láti borí ẹran ara. A ò ní agbára kankan láti borí ayé. Ṣẹ̀rí ohun ayé wọ́n ń fẹ́ lójú sí ni. Olófin di pé ayé ti wọnú ìjọ pẹ̀lú. Ìjọ ti wọnú ayé. Èyàn tún wora rẹ̀ níjọ́ mi pé ṣíṣẹ́ Ọlọ́run náà lèmi náà ń ṣe. Ṣé bẹ́ẹ̀ nìkan ló ń ṣiṣẹ́ Ọlọ́run tó ń wọkàn lágbọ́n yìí? Àwọn ọdún mélòó làwọn tá à ń gbúrò wọn káàkiri gbogbo ayé ìgànnà? Ẹgbẹ́ mi mọ̀ ni. Àmọ̀jọ lọ iléèwé mọ̀ ni. Àmọ̀jọ bẹ̀rẹ̀ iṣẹ́ Olúwa ń gbà kan náà ni. Òun sì ti débi báyìí, òun sì débi báyìí. Èmi ò rò pé iṣẹ́ Olúwa lọ́nà mi o. Ọ̀nà rẹ ni. Ohun tó ń ṣẹlẹ̀ nínú ayé, ohun tó ń gbà níjọ rẹ̀, ìwọ ò mọ̀ lè gbà. Ohun tó ń gbà káwọn ọmọ rẹ̀ ṣe, ìbá àwọn ọmọ rẹ̀ ló ra mọ́tò fún. Iṣẹ́ kí wọ́n ń ṣe tán fi ra mọ́tò fún. Ọmọ tó rán lọ yunifásitì tó gbé mọ́tò wálé fún pé dáàdì mi mo ra mọ́tò fún yín. Sẹ́yìn ò yẹ kó fura sí i. Ó ti ń jẹun ọmọ. Irú oúnjẹ ọmọ wo ló ń jẹ? Ó jẹ́ ṣe gírí. Ike ó ní agbára láti borí ayé. Nígbà tí mo wà ní ẹ̀kọ́ gíga, oríṣiríṣi àwọn mọ́tò àwọn ọ̀dọ́ bíi wa máa ń wà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà táwa sì máa ń rìn. Òmíì wà tó yẹ pé ìdílé tó ti wá àwọn òbí rẹ̀ ló rà á fún un, ṣùgbọ́n àwọn míì wà tó yẹ pé fúnra wọn wọ́n rà á. O gbọ́dọ̀ wo aago aláago sáré. Ṣàṣegírí mú àyàlé torí pé ohun táyé ò máa fi hàn ọ́. Onírú nǹkan tẹ́ṣù fi hàn Jésù nígbà tó dán wò. Tó ní wò tẹríba fún mi, gbogbo ayé ìní fún ọ. Ṣègírí mú àyàlé, ó ní agbára láti borí èṣù. Ṣùgbọ́n ògo ni fọ́lọ́run. Nítorí pé Bíbélì sọ pé ọmọ Ọlọ́run farahàn láti pa iṣẹ́ èṣù run ni. Kò kàn ṣàdédé farahàn. Ó nídìí gbogbo iṣẹ́ tẹ́ṣù ṣe láti ṣètò ọ̀run àpáàdì fún wa. Láti rí pé a ò sí nínú ìfẹ́ Ọlọ́run. Gbogbo ẹ̀ pátápátá. Gbogbo ẹ̀ pátápátá. Ọmọ Ọlọ́run farahàn láti parun. Tó o bá ti mọ̀ pọ́dọ̀ Ọlọ́run ni okun yìí ti wá láti lè kó o lè borí, kó o sì lè ru àjàgà rẹ ní àrùyọrí. Ó túmọ̀ sí pé o gbọ́dọ̀ rí i pé o wọnú ọ̀rọ̀ Ọlọ́run lọ púpọ̀. Orin Dáfídì 22 ẹsẹ̀ 11 ní èmi ò fẹ́ ọ Olúwa agbára mi. Olúwa nìkan lágbára rẹ̀. Ó ní jẹ́ kí ọ̀rọ̀ ẹnu mi 21 ẹsẹ̀ 14 ó ní jẹ́ kí ọ̀rọ̀ ẹnu mi àti èròǹgbà ọkàn mi ó ní kó ṣe ìtẹ́wọ́gbà níwájú rẹ̀ Ọlọ́run agbára mi àti olùràpadà mi. Sórí ní ṣíṣe gírí àti ní mú àyàlé o nílò ọ̀rọ̀ Ọlọ́run. Ìròyìn kò lè fún ọ lókun. Àwọn nǹkan tó ń jáde tó ń ṣẹlẹ̀ ìrírí kò lè fún ọ lókun. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ó yè ó sì lágbára. Ó ní àkókò tí ẹ̀rù bá ga o nílò láti gbàdúrà. Sórí ní ìgbà tí Jésù gbàdúrà tán ó rí okun gbà. Nígbà tí Paul apostoli nínú ìwé Kọ́ríńtì kejì orí 12 ẹsẹ̀ 9 ṣe rí nígbà tí ó gbàdúrà sọ Ọlọ́run pé mú ẹ̀gún yìí kúrò. Bíbélì sọ pé Ọlọ́run sọ pé oore ọ̀fẹ́ mi ṣe kí ni ó tó fún ọ. Okun tó nílò láti là á kọjá òun lọ́lọ́run ṣe kí ni òun lọ́lọ́run fi fún. O nílò láti gbàdúrà. O nílò láti darapọ̀ mọ́ àwọn ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n mo fẹ́ pè ọ́ níjà pé kó kíyèsára fún nǹkan mẹ́ta tó máa ń jẹ́ kókún sọnù. Number 1, àgbèrè. Ṣé rí in tó so okun Sámsónì nù pẹ̀lú gbogbo agbára tó ní bí àgbèrè kò sí. Nǹkan kejì lẹ̀ṣẹ̀ téèyàn máa ń mọ̀ọ́mọ̀ dá. Wípé oore ọ̀fẹ́ ó di fún mi. A kò lè tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ ká wípé kí oore ọ̀fẹ́ ṣe kí ni o kò máa pọ̀ sí.
Jẹ́ kí n parí pẹ̀lú pé sórí tí ènìyàn bá ní àwọn ènìyàn Ọlọ́run tó jẹ́ atọ́nà, spiritual parents, biblical parents, àti àwọn òbí tọ́lọ́run fún, àwọn tó bí gangan biological parents, sá fún àìgbọràn. Sọ́ọ̀lù kò lógun rí kó mọ̀ ṣẹ́gun títí tó fi lọ sí Amálẹ́kì. Nígbà parí Amálẹ́kì tó ṣàìgbọràn báyìí, kí ló sọnù? Okun àti jà. Ibi káàkiri tó lógun kan tó tún lọ báyìí, ó họ ni Dáfídì ló borí. Ogun ètò lọ lẹ́yìn rẹ̀ àtòun àti Jónátánì wọ́n jọ púpọ̀ ni. Mo pè ọ́ níjà, ìní ìwàásù tó pọ̀ àtàríwó láti pa sí ọ. Sá fún àgbèrè, ó ń pa okun jẹ́. Mi bẹ́yìn tẹ́ tí ìgbàgbọ́ sọ̀rọ̀ o, ẹ̀yin onígbàgbọ́ ni. Èèyàn ò ní ní agbára láti ṣe gírí àti láti mú àyàlé. Sá fún dídúmọ̀ ọmọ ìdẹ́ṣẹ̀. Ẹ̀nà ìdámọ́ra mi lóṣù yìí, sá fún. Nǹkan kẹta tí mo ní kó sá fún ni pé àwọn èèyàn Ọlọ́run wọ́n ń tọ́ ọ sọ́nà pé ṣe báyìí, ṣe báyìí. Ọ̀rọ̀ Ọlọ́run tọ́ ọ sọ́nà pé ṣe báyìí, ṣe báyìí. Sá fún àìgbọràn. Ìwọ̀nba tí mo ra sọ lónìí, sá fún àìgbọràn. Ṣùgbọ́n o fẹ́ ṣe gírí, èyí tí ẹ ṣọmọ Ọlọ́run, gbogbo ló ti rókun. Ó ní ìpèníjà tó kẹ́yìn tí mo fẹ́ ṣe lónìí. Kò sókun fẹ́ni tí kì í ti ẹ ṣọmọ Ọlọ́run rárá. Kò nílò kó ń tàn ṣe gírí kó mú àyà kankan le. Kò sí ìgbé ayé aṣẹ́gun fún un. Torí pé ọmọ Ọlọ́run nìkan ni ilẹ̀ ìlérí tó ṣe àpèjúwe ìgbé ayé aṣẹ́gun wà fún. Mo sì sọ fún wa lórí ètò yìí ju ẹ̀kan lọ pé ilẹ̀ ìlérí kì í ṣe àpèjúwe ìjọba ọ̀run. O nílò láti kọ́kọ́ ní ìdánilójú ìjọba ọ̀run ká tó wá máa sọ̀rọ̀ nípa ìgbé ayé aṣẹ́gun lórí ilẹ̀. Bóò ni ó ṣe kọ́kọ́ ní ìdánilójú ìjọba ọ̀run? Òun ni pé ẹni kó kọ́kọ́ gba Jésù lólùgbàlà. Bóò lèyàn ṣe ń gba Jésù lólùgbàlà? Òun ni pé kéèyàn mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ lòun. Bíbélì ní gbogbo ènìyàn ló ti ṣẹ̀ tán sì ti kùnà ògo Ọlọ́run. Kéèyàn sì mọ̀ pé nítorí ẹ̀ṣẹ̀ òun jẹ̀bi ikú ọ̀run àpáàdì. Bíbélì sọ pé nítorí ikú lèrè ẹ̀ṣẹ̀. Kò sí èrè méjì ju ikú lọ́run àpáàdì lọ. Kéèyàn sì mọ̀ pé torí òun ni Jésù ṣe kú, la ṣe sín, ló ṣe jí dìde. Kéèyàn sì ní ẹ̀kan pàtó tó gba Jésù lólùgbàlà. Bíbélì ní ẹni tó bá ti gbọ́ ọmọ gbọ́, ó ní ìyè. Tó fi ìgbàgbọ́ rẹ sínú ikú sísí àtàjíǹde Jésù gẹ́gẹ́ bí nǹkan ẹyọ kan tó san gbèsè ẹ̀ṣẹ̀ rẹ. Bíbélì ní ó ní ìyè àìnípẹ̀kun. Ṣé o fẹ́ ní ìyè àìnípẹ̀kun? Ohun tó ná ọ náà ni pé kó o pe Jésù sọ́kàn rẹ ní ìsìn. O sì ti ní ìyè àìnípẹ̀kun nìyẹn, o ti bọ́ lọ́wọ́ ọ̀run àpáàdì. Ṣé o fẹ́ pe Jésù sọ́kàn rẹ? Wípé Jésù ọmọ Ọlọ́run, ṣàánú fèmí ẹlẹ́ṣẹ̀ kí o sì gba ọkàn mi là. Mo gbà ọ́ lónìí gẹ́gẹ́ bí olùgbàlà ọkàn mi. Mo gba ẹ̀bùn rẹ tí ṣe ìyè àìnípẹ̀kun fún ara mi lónìí. Jésù, mo dúpẹ́ torí pé o ti fún mi ní ìyè àìnípẹ̀kun. Jésù Olúwa wa. Àmín. Ṣé o ti pe Jésù sọ́kàn rẹ? Pè mí sórí 07038085652 tàbí 07087682122. WhatsApp wa ní 07055307492. Mo fi dá ọ lójú pé o nílò láti ṣe gírí kí o sì mú àyàlé. Ẹrù pọ̀ tó fẹ́ rù o, ogun pọ̀ tó fẹ́ jà, ṣùgbọ́n Ọlọ́run sọ pé tó bá ti ṣe gírí tó mú àyàlé, ó ṣẹ́gun. Ó dàbọ̀.